Nàìjíríà kìí ṣàwọn olórí nìkan bó ti ń bá wọn olórí wí ní bá wọn mẹ́yìn náà wí gbogbo wa náà la nídìí kọ́lọ́hún tún wá ṣe ọlọ́mọṣà tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe o gbogbo ọ̀nà tá a gbé gbà tìlú yóò fi tùbà tí ó túṣẹ́ tí eku ó ké bí eku tẹ́yẹ ó ké bí ẹyẹ tá a ní fàyàbalẹ̀ tá a rí jẹ tá a rí mu tá a rí ná tá a rí lò ọlọ́mọṣà tọ́ àmọ́ṣe mọ́ṣà sàmọ́nà ẹnì kọ̀ọ̀kan wa ọlá bisimilahi fatiha bisimilahi rahman rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. Thank you. Ẹ ṣeun àdúpẹ́. Àpèkọ́ lára àwọn bàbá wa nínú Olúwa Pásítọ̀ Ọláníyì mórí wọn lẹ́ẹ̀kan kí wọ́n wá ṣe àdúrà ní ìlànà ti Kristẹni. Mo dẹ̀ sọ fún wa pé ètò tá a gbé kalẹ̀ kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn kankan. Gbogbo apátápátá lẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni a ó gbé lárugẹ torí gbogbo ọ̀rọ̀ Nàìjíríà ó ní ṣe pẹ̀lú àdúrà láti ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a gbé lọ́wọ́ bí bàbá wa Pásítọ̀ Ọláníyì kí wọ́n máa bọ̀ kí Adébáyọ̀ Ifátúndé olówó Ifá àwọn náà máa múra sílẹ̀ àwọn náà wá ṣe àdúrà nílànà ẹ̀sìn tiwọn ẹ ṣe bọ́sà. Ìjọba ká ṣe àwọn àdúrà ìbẹ̀rẹ̀ ní ṣókíṣókí ẹ ṣeun. Ẹ jẹ́ ká dìde dúró ká fún Ọlọ́run tí a wá képe ní ọ̀wọ̀ orúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa a dúpẹ́ fún àánú àtòrí ọ̀fẹ́ tó kó wa jọ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Ọlọ́run á fi ètò ilé ọlọ́wọ́ jẹ́ kó yọrí sí ògo Ọlọ́run. Gbogbo kóhun tó lè mú èdè àìyedè wá Olúwa bá wa mú kú mẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà yìí dọwọ́ rẹ Olúwa gbàkóso rẹ̀. Bá wa gbàkóso orílẹ̀-èdè yìí. Àwọn èèyàn ń sun ẹkún, àwọn èèyàn ń kú, àwọn èèyàn ń jìyà. A fẹ́ kó wọnú àwọn aláṣẹ wa gbogbo lọ. Ọlọ́run wọnú wọn lọ. Jẹ́ kán rí iṣẹ́ yìí ṣe. Jẹ́ káàánú mẹ̀kúnnù ó ṣe wọ́n. Ọlọ́run jáàánú wa ó ṣe wọ́n. Gbogbo ohun tó le kókó kò yí Olúwa jí ó rọ̀. Lórílẹ̀-èdè ẹ fi wá láyà balẹ̀. Ajínigbé wà ń bẹ̀. Ajínigbá wà ń bẹ̀. Ẹ̀rù ń ba gbogbo èèyàn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú gbóná tí ń gbéyàn wọ́n ń lọ inú yàrá lọ gbéyàn báyìí ni. Olúwa wá dáàbò rẹ bò wá. Àwọn tẹ́ ẹ lè lò fún wa Olúwa rán wọn sí wa. Alágbára lórí ohun gbogbo mo kọ́ bá kíjòyè ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé ẹ̀yin ọlá wa kí ni jẹ́ gbàgbé yín Olúṣọlá Balógun Ìṣọ̀lá ọmọ Nàkúnù Mòròmújó lódéré rojo ọba adólùdásílẹ̀ eré rojo ló ń kì í bèní kéwì lónìí orin nìkọ ohun bá fi kéwì tá a bá fi kọrin àdùnmọ́ràn yín ẹgbẹ́ Asepọ ẹ̀sìn ní Nàìjíríà lábẹ́ aṣíwájú Pásítọ̀ Samuel Àwẹ̀dá ló pè mí síbí ọ̀rọ̀ pàtàkì la fẹ́ bára wa sọ ọ̀rọ̀ ìṣòro wa ní Nàìjíríà la péjú sí ìlú fararọ kí lọ́nà àbáyọ agbòmìnira lọ́wọ́ amúnisìn bọ́ sọ́wọ́ olóṣèlú tiwantiwa kò sáàbò ohun gbogbo dojúrú àwọn ń gbádùn ara ìlú ìjìyà nínú ìlú tó lọ́ba níjòyè kò bójúmu rárá olóṣèlú ẹ dákun jẹ́ kí mẹ̀kúnnù ó gbáyé.
lọ́lọ́run ò ṣe fún wa Olúṣọlá ó jọ mí lójú yà mí lẹ́nu ọmọ ẹlẹ́ran ń di gbogbo ọmọ aláṣọ ohun èkìsà Olúwa ti kẹwàá tó àìlásíwájú rere nìyá fi jẹ wá ọ̀pọ̀ wọn rí òṣèlú bí ayé àti kówó jẹ abálájọ àìṣẹ̀tọ́ sojúṣe ojúṣàájú àjẹbánu àbẹ̀tẹ́lẹ̀ ìwà àbàjẹ́ ìtọrọ fákálé ẹni ká fọkànbalẹ̀ ọ̀tọ̀ lówó ọ̀ṣọ́ ara ọ̀ṣọ́ ilé àyè káwé sí àtúnṣe ibi tí ó bàjẹ́ ẹ̀ ń rọkọ̀ ilẹ̀ ojú omi dojú òfurufú láì náni bọ̀rọ̀ ajé wa ṣe rí àtìyà tó jẹ mẹ̀kúnnù látara ìlànà tí ò bá gbà mú ọwọ́ yín lójoojúmọ́ lẹ́yìn yàwó ilé láì máa kórí ohun ẹ̀ ń fowó ṣe ohun tó bẹ́ẹ̀ nílẹ̀ yìí bá sọ̀rọ̀ sá ká lè mọ̀ yín lásìwájú rere ẹ ṣètò tí a lápá rere ìjọba tí ó ṣàṣeyege a sì ń tọ́lọ́run fẹ́ ara ló ń fẹ́. Kì í ṣe 60% ẹgbàgbà náà lówó oṣù. Àwọn senators wa lónìí wọ́n ń gba 29 million. Ẹ̀wọ́n aláyé ò dáa, bóun ni ó ṣe dáa, ẹ̀yin náà gbogbo wa náà sì dákẹ́. Ọlọ́run ní jẹ́ kí n rí kẹ́nìkan lójú títí kó lọ fàjàgbọ̀n. Alẹ́ yìí máa ń wẹ̀yìn pastors. Ẹ má wàásù ọ̀rọ̀ mọ́, ẹ stop ẹ̀. Stop the preaching of prosperity. Eléyìí tẹ̀mí káríkà nínú Bíbélì is collective communal prosperity. Bíbélì sọ pé nínú Old Testament, Jésù tó sọ nínú New Testament, ó ní the poor shall never cease in the land. Pé kò sí ìgbà kan tí ó tòṣì ó tán nínú ìlú. Ó ní ṣùgbọ́n ẹ̀yin olówó ẹ̀yàwó yín ó kó yọ máa yọ wá ìyẹn làwọn ìlú òyìnbó tó rí wọn pé òní modify. Classmate Obama kan nígbà tí Obama di president ó wá sọ fún pé ó wá kọ lẹ́tà sí pé Báràkì classmate rẹ̀ kan nìyí ó rántí mi o Báràkì kan sọ fún pé gbọ́ there are a lot of opportunities where you can benefit. Àwọn tí wọ́n ń bu ẹnu ẹ̀gàn lu Nàìjíríà tí wọ́n sátà Nàìjíríà pé ó ti jù kò sí àtúnṣe mọ́ àwọn pàápàá yóò sọ wípé nítòótọ́ Olúwa ṣe ohun ńlá fún wọn Olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ Olúwa mú ìkólọ wa padà fi sísàn omi nínú aṣálẹ̀ àwọn tí ń fi omi fúnrúgbìn yóò fi ayọ̀ ká ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá yóò sì rí tirẹ̀ wọlé. Ìwé òwe 3:7-9. Ohun méjì ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ Olúwa. Má ṣe fi wọ́n dùn mí kí èmi tó kú. Mú asán àti èké jìnnà sí mi. Má ṣe fún mi ní òṣì. Má ṣe fún mi ní ọrọ̀. Fi oúnjẹ tótó bọ́ mi kí èmi má bàa yó jù kí èmi ṣẹ̀ sí ọ. Kí òun sọ pé ta ni Olúwa tàbí kí èmi tòṣì kí èmi sì jalè kí èmi sì ṣẹ̀ sí orúkọ Ọlọ́run mi. The book of Isaiah 62 verse 1.